ọmọ Nàìjíríà a kí gbogbo ibikíbi tẹ́ bá ti ń wò wá ẹ kú déédéé àkókò yìí. Ọ̀rọ̀ tá a mú wá ìsọ̀rọ̀ ẹ̀rín, ọ̀rọ̀ tí ó bá yàn nú jẹ́ ni. Ẹ wo àwọn èèyàn tẹ́ ń wò yìí. Àwọn èèyàn tẹ́ ń wò yìí ẹ jẹ́ kí n bi wọ́n fúnra wọn. Wọ́n ní ẹnu oníkan láti gbọ́ pé òun lọ́fà láti gbọ́ mọ́ta. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti wà ń bí, látàná wọ́n dẹ̀ ti wà ń bí. Wàhálà tí ó gbé wọn wá kì í ṣe wàhálà kékeré, kéde ṣe wàhálà téèyàn lè fi ṣeré rárá. Gbogbo àwọn bá mọ ibi tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun bá ti máa ń rí social media wò, ẹ jẹ́ ká dákun ká máa tẹ̀lé wọn, ẹ jẹ́ ká kọ̀tẹ̀ ká fi hàn wọ́n kán mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀ṣun. Kí ni contradictions tó wà nínú information tán fún wọn, report tán fún wọn nípa ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí, kí dẹ̀ ni the reality tó wà behind ẹ̀ gangan. Olórí ọ̀dọ́ ń kọ́ wọ́n ti lọ ní. wọ́n ti ṣojú kó tiẹ̀ ń kọ́ lóṣù náà àríṣòwò ọlọ́pàá ní wàá àríṣòwò. Ó yá kí ló ṣẹlẹ̀ o? nítorí ṣẹlẹ̀ ní Akínlàlú ni pé àwọn Àmọ̀tẹ́kùn wọ́n wá sí Akínlàlú lọ́jọ́ Monday. Wọ́n ní àwọn ọmọ bàbá sọ́jà wípé àwọn pé wọ́n jalè lóko, àwọn lọ́wọ́ ta kí wọ́n dẹ̀ gbàbọ́n lọ́ àwọn. Ìgbà tí wọ́n rẹ́ gbàbọ́n lọ́ àwọn, wọ́n á sọ àlàyé fún olórí ọ̀dọ́. Olórí ọ̀dọ́ dẹ̀ sọ fún wọn wípé kí wọ́n ní sùúrù láti gbé ìgbésẹ̀ yẹn kan mọ́ gbé ìgbésẹ̀ yẹn kan wípé àwọn máa wá àwọn ọmọ yẹn kan fún wọn. A jẹ́ kó lórí ọ̀dọ́ anybody kò lé, ó ṣe di aago 11 níjọ́ Tuesday bí wọ́n ṣe dé pẹ̀lú lóòdù mọ́tò 3 àti mọ́sìnì 6 pẹ̀lú ìbọn. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí àtàkì inú ilé mi Nurudeen Adéagbo ni wọ́n ti bẹ̀rẹ̀, tí wọ́n ti wá bá ọmọ mi, ọmọbìnrin mi Kadijat ni wọ́n kọ́kọ́ yìnbọn tó gbọ́mọ lọ́wọ́ kó tó rá àbúrò rẹ̀ mú. Nígbà tí wọ́n rá àbúrò rẹ̀ mú tí wọ́n tún yin àbúrò rẹ̀ ń bọn ní ẹ̀gbọ́n rẹ̀ ní ìbọn ní apá méjèèjì. Ibi tí àwọn aráàlú ti dìde nu pé kí ló dé láti máa yìnbọn ní inú ilé. Gbogbo bí àwọn èèyàn ṣe dìde wọ́n ṣe bẹ̀rẹ̀ sí yìnbọn sí anybody nu. Ibẹ̀ ni wọ́n ti pa ọmọbìnrin méjì, ọmọ graduate lọmọ rẹ̀ méjèèjì tí wọ́n pa. Ìyálé rẹ̀ rè wọ́n pa ọmọ rẹ̀ kan. Ibrahim mi àti bọ́mọ mi o, wọ́n ti fìyà jẹ mí, ẹgbà ń kalẹ̀ o, ìjọba ẹgbà ń kalẹ̀ o, ẹgbà mọ̀ lọ lásán o, ìjọba kọ́ mọ̀ lọ lásán, ẹgbà ń kalẹ̀ kọ́ mọ̀ lọ lásán lọ́jọ́ wá o, ẹgbà ní kalẹ̀ o, ìyàwó àbúrò mi tá a máa pè ní Yafẹ́, wọ́n yìnbọn lù lórí. Bíọ́lá ọmọ mi kẹta, ó wà ní LAUTECH nísìn tí wọ́n ń gbá oxygen lọ, wọ́n fìbọn fa gbogbo inú ẹ̀yà. Ẹ dábọ̀ ẹgbà ní kalẹ̀. ìyá ní kíyà má jẹ́ àgbẹ̀ ẹjọ́ kọ́ba ojú wa ní o nígbà tí wọ́n dé wọ́n mú àáké dání á dẹ̀ kọ́ba ojú wọn ìgbà tó kọ́ba ojú tí wọ́n kọ́ba ojú wọn wọ́n mú àáké dání wọ́n dẹ̀ ti kó ìbọn nígbà tí wọ́n ìbọn ọmọ wọn náà kọ́ yìnbọn lẹ́sẹ̀ obìnrin bí tó ti fẹ́ lọ rescue rẹ̀ níbẹ̀ ni àwọn aráàlú ti sọ pé ìbọ̀lẹ̀lẹ̀ kí ló ẹ ṣe máa ń ya àwọn èèyàn bọ̀ nílùú ìlú tó lọ́ba tó níjòyè bí wọ́n ṣe gbé ìbọn nìyẹn tó dojú ìbọn kọ àwọn yúùtù wọ́n ṣe ń yìn wọ́n bọ̀ nìyẹn ọmọ tó ń ṣe tẹ́lọ̀ jẹ́jẹ́ tiẹ̀ tó ń lọ wọ́n fìbọn fà níkùn ya wọ́n mú àáké àti wọ́n gbà tán dráìfù lọ tán yìn ìbọn tán nílé ìṣìbọn tán ní pẹ́ ti kú sílẹ̀ lẹ́tí àwọn aráàlú jáde pé ká gbé wọn bí wọ́n ṣe ń padà bọ̀ nìyẹn pẹ̀lú ìbọn pẹ̀lú full force gbogbo tó ń rescue ìbọn á fi ìbọn lé èèyàn wọ agbolé báyìí pẹ̀lú àáké gidi lọ́wọ́ láàrin àwọn tó tẹ̀ sí Àmọ̀tẹ́kùn yẹn adáwọn kan mọ̀ ń bẹ̀ tó ti jí ọmọ ìlú wa gangan anáàlì ìdí wọn wá taari wọn tó jí ọmọ ìlú tó jẹ́ Àmọ̀tẹ́kùn wọn ò kì í ṣe fẹ́ẹ̀kì Àmọ̀tẹ́kùn tá a dá mọ̀ àmọ́ àwọn márùn-ún ń bẹ̀ dáadáa tá a dá mọ̀ tá a mọ̀ àwọn apáti pamọ́ ìyá yóò méjì náà pa àpapọ̀ tún náà. Bàbá ọmọ tí mélòó náà pa? Níjà àárọ̀ ìjẹta ni mo jí lóko àtàwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta. Nídé tí mo ti oko dé pàṣẹ àtọkùdé mo bá fọ lówó pé kán lọ ra oúnjẹ. Oyè bá mi jí Ismail rè kí fi ogbó ara jẹ ọ̀wẹ́. Lọ́rí pọ̀ fẹ́ lọ ra bisikíìtì àti mílíọ̀sì tó wọ́n jẹ ní lókè. Bí bàtà àwọn Àmọ̀tẹ́kùn bọ̀ iwájú ìyá látọ̀ tó fẹ́ ra bisikíìtì ibẹ̀ ni wọ́n pa mọ́. Kò tó tẹ̀jú márùn tí tọmọ tó jáde kó nulẹ̀ bá ṣe pariwo wá sálẹ̀ wá inú lẹ́nu wípé wọ́n ti pasúmẹ́lá àtẹ̀mí àti oyè bámi jí Sẹ̀fíù àti oyè bámi jí Ibrahim gbogbo bá àmẹ́tẹ̀ta bá mi ti gbọ̀nà ẹbẹ̀ nù. Ibẹ̀ tí táàdé ibẹ̀ tí wọ́n yé àwọn aráàlú ò lè jẹ́ kọ̀jẹ́ káwọn aráàlú yọjú síbẹ̀ bọ́ọ̀lù yóò sì máa wo ọmọ rẹ̀ inú àgbàdo ẹ̀jẹ̀ tó ná ọmọ wo rẹ̀ bẹ́ẹ̀ mi ṣe lọ dáyà bo oyè bámi jí lẹ́nu o bá ṣe yí mi kò ní orí rẹ̀ bá ṣe yí mi kò lórí rẹ̀ bá ṣe gbẹ̀bẹ̀ fún Sẹ̀fíù oyè bá mi dínú
Ibrahim Oyèbámijí bó ṣe gbé mọ̀ fún o bó ṣe bẹ̀rẹ̀ sí iye ìbáṣẹ́ mi náà kó tó di bá sẹ́mi náà ní àdàlẹ́gbẹ̀ẹ́ ojú ọgbẹ́ wọn rèé o kí o gbọ́ Nàìjíríà ẹgbẹ́ sàánú mi o nínú ọmọ mẹ́rin nínú ọmọ márùn tí mo bẹ ti ká láti pa méjì ń bẹ o ó ti pa méjì ń bẹ o ọ̀pọ̀ ọmọ yín méjì ni o àtọ́yẹ ìyàwó brọ́dà mi ni láti pàkẹ́tẹ̀ náà. Ibrahim Oyèbánjí pọmọ mi o kẹjọba gbà kalẹ̀ o. ẹyin lọ́bí mọ méjì tó pa ẹ̀. alábí méjì Ibrahim tèmi owó ṣe tó kọlé lápamọ mi o a sì lè wọnú ilé ọmọ tèmi wà lọ sí a ti pọmọ mi o kíjọba gbà kalẹ̀ a gbà kalẹ̀ tọ̀tọ̀ ọmọ mi o Ibrahim Oyèbánjí Ibrahim Oyèbánjí. Aya mi, wọ́n gbà lọ́mọ mi jà, ewé mo fi tó àgbà ṣe mo ṣe. Mo tọ́jú ọmọ ìgbèrè, ọjọ́ ńlá pa mí lọ́mọ àti tó bí ọmọ pọ́kúlù wà. Ó lọ ní ọmọ mi ń bọ̀ láì Ibrahim Oyèbánjí ti fọmọ mi ti fọmọ mi dá ń lóró. ọmọ 26 years wọ́n gbà lọ́wọ́ mi. wọ́n ti bá ọmọ wa mọ́ ní o. bẹ́ẹ̀ kú o bẹ́ẹ̀ wọ́n padà bẹ́ẹ̀ kú o bẹ́ẹ̀ gbé mọ́tò padà wá wọ́n ti padà lọ sí àbàsọ́jà wọ́n lọ fi sílẹ̀ àbàsọ́jà wọ́n lọ fi sílẹ̀ àbàsọ́jà gbogbo property àbàsọ́jà wọ́n jó gbogbo ẹ̀ náà àwọn àmọ̀tẹ́kùn ní ẹ̀sẹ̀ gbogbo ẹ̀ àmọ̀tẹ́kùn ní ẹ̀sẹ̀ gbogbo ẹ̀ ọkùnrin kẹkẹ tí mo fẹ́ sọ ọdí January 10 ọdún yìí ni Ismail Oyèbámijí olóṣè freedom kòkò ọjọ́ ńlá ọmọ pọ́kú lọ́wọ́ pé lákòókò fún ní owó kòkò ọmọ tẹ̀ náà bá òkò níwájú ìta rẹ̀ rí bóòlù ṣe fún ọ ní lówó kòkò àdìgbà náà yìí ti ń lépa ọmọ mi o báṣá tó kódé ní ìjẹta lọ́mọ bó ṣe jẹ tọ́lá ní pé òun fẹ́ wá ọjà lọ sí ìgboro wọ́n yóò rí ọjà rà gbàgbàgbà bá mo wo ọjọ́ ńlá tí yí ọmọ mi kúrò níbi inú báàgì tí tọmọ mi gbé kọ́rùn tòótówó àti báàgì àtòwò àtẹjọ́ mọ̀ mi ọjọ́ ńlá ti kó lọ ọjọ́ láàrin àmọ̀tẹ́kùn ni ọmọ Fúlàní sí ni ọmọ Fúlàní ni o ọmọ kíra pé ọmọ Fúlàní ni o Yorùbá ni bàbá rẹ̀ bó wọ́n ṣe gba Fúlàní sámọ̀tẹ́kùn. ìjọba bí odò yòókó tó kó ló ká ló ká ní ìyókòdò tó bẹ̀ ní síkà ní àtúntàkà sọmọ ní ọmọ mi ti ṣe mẹkáníìkì Sàràfà Ibra Àṣìṣì àmẹ́jì tó kù mọ́ mi tún ti tàkà ṣe pápọ̀ tó padà bọ́ o kíjọba gbà kalẹ̀ o láti ní ìsí ọkọ láti ní ìsí ọkọ kíjọba gbà kalẹ̀ o láti ní ìsí ọkọ tí gbàsọ lára mi o lágbàjọba gbàdí kalẹ̀ la ọmọdé ti bẹ́ẹ̀ o ọmọdé ti bẹ́ẹ̀ o lágbàdí kalẹ̀ o. ẹ dákun ẹ dárúkọ àwọn tẹ ẹ dá mọ̀ tọ́jọ́ mọ̀ lù tí wọ́n wà ń bẹ̀. ọjọ́ ńlá. Isa Jamiu lórúkọ ẹ. Isa Jamiu ọjọ́ ńlá. Kúnlé ọmọ létí. Kúnlé ọmọ létí. Tóbi ọmọ 1010. Tóbi ọmọ 1010. àti Amos ọmọ àsìpá ní tiẹ̀. àti Amos ọmọ àsìpá. wọ́n pè ní ojú abo. wọ́n pè lójú abo. àwọn mẹ́ta yẹn. àwọn mẹ́rin. Adamu. ọjọ́ ńlá kí ló kọ ọjọ́ ńlá. ọjọ́ ńlá. Isa Jamiu ojú abo ń kọ́ kí ló kọ ẹ̀. ojú abo Amos ẹlẹ́kẹrin kọ́. ẹlẹ́kẹrin ní Kúnlé. àti Tóbi Tóbi ń kọ́. Tóbi ọmọ akáwù ní tiẹ̀. ọmọ márùn-ún nìyẹn ọyọ márùn-ún. Kúnlé Tóbi Amos ojú abo Kúnlé abọ́mi ti yé ọmọ létí. Kúnlé Tóbi Amos àti ọjọ́ ńlá. àtọjọ́ ńlá nílẹ̀ pọ́kọ̀ ọjọ́ ńlá. Isa Jamiu ọmọ Fúlàní ni ọmọ Fúlàní wà nínú Àmọ̀tẹ́kùn. Ògbódògbódò ní ká gba ní kalẹ̀ o. Wọ́n tún ti tàkà sí méjì tó kú mọ́ bá kíjọba gba kalẹ̀ o. Sọ́mọ mi ò ní bóde mọ́ o. Sáà ti sẹ́ mọ́ o. ọmọ méjèèjì wọn pa. Ẹ ti mọ méjèèjì o. Ìkan tèmi o. Ibrahim ọmọdún lẹ́kan náà ní èmi ìyálé wọn. Èmi ìyálé wọn pátápátá. Èmi lẹ́kan náà èmi ìyálé wọn. Oyèbánjí èmi ìyálé wọn. Oyèbánjí náà jẹ́ ọbẹ̀ ẹ̀gbọ́n náà pa. Èmi mo fẹ́ gbọ́ wọn. ẹ mọ̀ gbọ́ sà ẹ mọ̀ gbọ́. wọ́n ti wá gbé rìpọ́ọ̀tì jáde àwọn Àmọ̀tẹ́kùn ní wọ́n gbòkú ọmọ yín lọ. Wọ́n ti gbé lọ. wọ́n gbòkú àwọn Àmọ̀tẹ́kùn pa. Wọ́n kò lọ àwọn ọmọ wọn náà mẹ́sẹ̀ o. wọ́n láwọn Àmọ̀tẹ́kùn sọ pé àwọn táwọn pa pé bandits ni wọ́n. Àwọn ẹ̀ṣẹ̀ wàhálà àwọn tá a dámọ̀ dáadáa ni wọ́n sọ́jà gidi gàgán bábà ni ìtàpá ọmọ ìyá ìtàpá bábà ni ọlọ́mọ àṣẹrù mi níjà olóṣèlú mi kó níbi wàhálà rí ọmọ ìwọ́n dámọ̀. Sọ́ọ̀bù wọn lọ́jọ́ àdúgbò kẹ́kọ̀ọ́ sí à. ọmọ táyì ń bọ̀ wọ́n àlùkù jáde ìgbà wọn yìí jáde bọ̀ pé kọ́lá ti wọ́n ní àwọn akọ̀fọ̀ ojú ọmọ mi ló jẹ́ ọlọ́mọ mi ṣerú mi. Alámọ̀lú jìbí. ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun
àwọn àmọ̀tẹ́kùn yín wọ́n ní Fúlàní wà ń bẹ̀ alákọ̀ọ́kọ́ nu bó ni Isa Jamiu Fúlàní ṣe di àmọ̀tẹ́kùn ṣé bára ń ta agbámọ̀tẹ́kùn kalẹ̀ fún náà ní láti gbógun ti àwọn Fúlàní tí wọ́n ń dà wá láàmú nílẹ̀ Yorùbá alákọ̀ọ́kọ́ nu àwọn darandaran tó di darandaran alákọ̀ọ́kọ́ nu kìí ṣe àwọn Fúlàní tó da àwọn Fúlàní burúkú la fẹ́ gbógun ti kí ni Fúlàní tí wọ́n ń wá nínú àmọ̀tẹ́kùn ìbéèrè àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní àwọn àmọ̀tẹ́kùn yìí ti ń láwọn pa àwọn bandits inú ìlú Akínlàlú ni wọ́n gbébọn lọ àwọn òkú tí wọ́n gbé wá tí wọ́n pè lókù bandits àárín Ẹ̀dẹ̀ ni wọ́n ti yìnbọn fún ọmọ bàbá ìtójóbìnrin inú ìlú ni wọ́n ti lé àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ti pa wọ́n ṣé bandits nìyẹn ṣé bọ́lọ́pàá ṣe wọn operate nìyẹn ṣé òfin orílẹ̀-èdè Nàìjíríà ṣe bó ṣe ká ṣe nìyẹn we are talking about state policing báwo ni state police ṣe fẹ́ work báyìí nígbà tó yẹ pé àmọ̀tẹ́kùn tá a fi tẹ strong ni wọ́n yọ àáké tí wọ́n yọ àdá lọ káwọn èèyàn mọ́nú ìlú kí ló lè tàn make arrest tán bá suspect wọn kéṣe inú gbóná ti bá wọn ìbọn wo náà bá lọ́wọ́ àwọn ẹni yìí àdá wo náà bá lọ́wọ́ wọn fà wo náà bá lọ́wọ́ wọn tó fi pa wọ́n dànù bẹ́ẹ̀ so after investigation now tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun bá mọ̀ wípé these people are not bandits they are not kidnappers they are not bandits what will be the replacement for a woman that has just 2 children in her life and the 2 vanished because of the Amotekun's operations, because of the unprofessionalism operation of Amotekun in Osun State. So what do we do now about the report that says the Amotekun in Osun State have captured the bandits and they have killed some of them, and the corpse deported at the morgue happened to be the corpse of the children of Akínlàlú village, Akínlàlú town in Osun State. Osun State government. So what are we saying about this? What are you doing about this? And I know the governor of Osun State to be ọmọlúàbí, complete ọmọlúàbí, complete gentleman, a righteous man, the man that knows the right thing and follow it all the time. Please let the rule of law prevail. The Amotekun that operated in Akínlàlú town, the Amotekun that killed the children of Akínlàlú, let them be brought to book. Let them be brought to book. Ẹ ti pọ́ ọmọ ìyá ìméjì. Kò sí tẹ̀lé ṣe tó lè ju ọmọ rẹ̀ méjèèjì mọ́. Ẹ ti dá sí o. Ẹ ti sọ́dọ̀ gan alẹ́. So ìbéèrè sí ni pé Ọ̀ṣun state government àwọn Àmọ̀tẹ́kùn yìí sọ pé àwọn pa bandit. Inú igbó wo ni wọ́n ti pa bandit sẹ́nu igbó l'Akínlàlú? Tí wọ́n bá jí kòkó gbé tẹ́ ẹ fẹ́ mẹ́ni ó jí kòkó gbé ó lè tó jí kòkó gbé sọ ẹ̀kẹ́ pa wọn ni. Can't you just make the arrest and do your proper investigation? Ṣé irú iṣẹ́ wo l'Àmọ̀tẹ́kùn lọ ṣe tó cover ojú? Irú iṣẹ́ wo l'Àmọ̀tẹ́kùn ṣe tó mú àáké wọnú ìlú tó ń pa àwọn èèyàn? Ìlú Akínlàlú kò sí àlàáfíà ń bẹ báyìí. Ìlú Akínlàlú wọn lè sùn mọ́. Ìlú Akínlàlú àwọn abiyamọ ń sunkún. Ìlú Akínlàlú àtọmọdé àtàgbàlagbà ń gbára jálẹ̀. Èmi rò kú àwọn ẹni ẹnu àgbàrá ẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ ni mo rí ẹ̀jẹ̀ tó sàn lọ báyìí lára ògiri. Mo rí ìyá kan tó ń rìn lọ bọ́ ọmọ kan tí wọ́n pa sójú títì báyìí. Ọmọ yín ni. Èèyàn mẹ́jọ ti wà lọ́sùn. Ó fọṣọ lánàá ní bàbá. Gbogbo evidence wà lórí fóònù. Ọmọ Nàìjíríà tó bá yẹ pé Adémọ́lá Adélékè ti gba ọ̀tá ìsínú ìjọba, tó bá jẹ́ kó ti gba ọ̀tá ìtọ́ fẹ́ bring it down sínú iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun, nọ́mbà 1 ni pé gbogbo àwọn ọmọ Akínlàlú tó wà nínú iṣẹ́ Àmọ̀tẹ́kùn àkókò ti tó báyìí láti kó wọn jáde kẹ́ ṣèwádìí. Ẹ bá wa kó àwọn ọmọ Akínlàlú tó wà nínú Àmọ̀tẹ́kùn ẹ kó wọn jáde kẹ́ ṣèwádìí. Torí pé wọ́n ti wá parọ́ fún ìjọba pé bandit làwọn pa. Inú ìlú ni ẹ ti wá pa ọmọ ọlọ́mọ o. So ẹ̀yin tí ẹ bá ń wò wá jákèjádò àgbáyé ẹ jọ̀ọ́ ẹ bá wa share ẹ jọ̀ọ́ ẹ bá wa communicate Adémọ́lá Adélékè gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n bá wá àkẹ́ṣe lórí ọ̀rọ̀ yìí o torí gbogbo nǹkan ni wọ́n máa sọ̀rọ̀ òṣèlú kí wọ́n máa tún ṣe eléyìí òṣèlú mọ́ yín lọ́wọ́. Please do something about this, please, we are begging you, please. Ẹ ṣé.